Bàbá Òkútagídí ṣe fídíò yìí mo rí fídíò yẹn lọ́dún yẹn irọ́ ò dá ṣùgbọ́n nígbà tí mo rí fídíò yẹn mi ò kákún mo lè fi gbogbo ẹnu sọ pé mi ò wò láti pàṣẹ inú tó ń bí mi gbà yẹn náà lórí kéèsì ta lọ lọ́hùn náà ni but dáàdì mi ẹ kújọ́ mẹ́ta mo fẹ́ rí yín o bàbá mi ẹ jọ̀ọ́ mi ìdẹ̀mọ́ tó dé mo ti wá nọ́mbà yín lórí fóònù mi gẹ́ẹ̀tì ẹ̀ dáàdì mi Julie King ẹ jọ̀ọ́ sá mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ mo fẹ́ kẹ́ mo need help yín ni o mo fẹ́ kẹ́ bá mi ṣe track kan ni o mo fẹ́ fi compose orin fún ara mi mo wá ní the beat kan tí mo fẹ́ nìyẹn o kí kúkú sọ́ọ̀sìn kí gbogbo ayé gbọ́ kọ́ má rò bóyá ṣe ni Lady K lọ́sàn kan mí lẹ́yìn so kí ni mo wá fẹ́ sọ lórí program tí mo wá ṣe ni pé mo kàn fẹ́ ká tún fi gbára wa níyànjú wípé ọlọ́run lọ́lọ́run màmá jẹ́ ẹ gbọ́ ọlọ́run ni ọlọ́run màmá jẹ́ kò síbẹ̀ ṣe lè ṣe ohun tí ọlọ́run ò fi ní jẹ́ ọlọ́run mọ́ kò lè ṣẹlẹ̀ láyé yìí kódà tó bá tún di ayé àtúnwá kò tún ní ṣẹlẹ̀ nítorí pé kí ni òun nìkan ṣoṣo ni kò pé méjì ní 2023 incident ìyá Ọ̀ṣun tí mo gbé sórí Facebook àti YouTube tẹ́ẹ̀rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Ta Lọ́lọ́run bàbá Òkútagídí àtàwọn àfà wọ́n gbìyànjú wọ́n gbégbèsè wọ́n láwọn fẹ́ paná ẹlẹ́bọ nílùú Ìlọrin wọ́n ti gbàgbé wípé Ọlọ́run tó dá àwọn ló dá oníṣẹ̀ṣe àwọn ìyá Ọ̀ṣun kan tún wá gbéra wọn lọ bọ odò Ọ̀ṣun àwọn mùsùlùmí ya lọ bá wọn níbẹ̀ ibi tí mo lọ gọgọ ni mo ti lọ yóò àwọn mùsùlùmí gbéra wọn lọ bá wọn níbẹ̀ wípé sẹ kò sí nǹkan tó jọ pé wọ́n ń bọ Ọ̀ṣun àsìkò yẹn ni bàbá Òkútagídí kọlọjà rí wọn pẹ́ ni wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n ṣe fídíò tí mo fẹ́ sọ̀rọ̀ pẹ́ nígbà tó wọ́n ṣe fídíò yẹn gbà yẹn lọ́hùn mo rí pọ́wọ́ tí mo fẹ́ sọ sí a lot of people ò jáde sọ̀rọ̀ yẹn nígbà yẹn ní tilẹ̀ ètò lọ́hùn tó bá jẹ́ wípé mo wo fídíò yẹn nígbà yẹn ni I will talk about it then kò sí bí gbogbo ogun yẹn ṣe lè le tó máa sọ̀rọ̀ èèyàn kan ló wá ṣe ju fídíò yẹn sí mi wọ́n ṣe wá ju fídíò yẹn sí mi tí mo wá rí kò sí ju bí few days ago lọ mo wò pé fídíò bàbá Òkútagídí lélẹ̀ ìyá wọn ló ṣe fídíò yìí ẹni yẹn wá ṣe voice note sí voice note yẹn ló wá call attention mi tó gbé mi wá ṣe program máa gbé wa débẹ̀ gbogbo wa máa jọ gbọ́ kì í ṣe tìjà ọwọ́ mi dilẹ̀ ló jẹ́ wá ṣe program yìí ká lọ́wọ́ mi ò dilẹ̀ ní mi ní wá màá tún postpone ẹ̀ because mo ní intention pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ìgbà míì máa wà ọ̀rọ̀ máa wà kò ní sáyè ìgbà míì àyè máa wà kò ní sí ọ̀rọ̀ nígbà tí fídíò yìí jáde kò sọ̀rọ̀ ńgbà yẹn nísìnyí lọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ wá wà tí mo máa sọ sí bàbá Òkútagídí ó wá gbé ìgbésẹ̀ kẹ́yìn èèyàn máa wòran o because ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lọ́lọ́run ti gbà yọ sí àwọn mùsùlùmí oníjàgídíjàgọ̀ yìí láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé òun ni Ọlọ́run kò sí ẹni tó máa sọ bóun ṣe máa ṣe ìjọba àbí ṣe ilé ayé àbí ṣe àwọn ènìyàn òun lòun máa ṣe Ọlọ́run òun ẹ gbọ́ àwọn mùsùlùmí wọn ò ní àròjinlẹ̀ láti mọ̀ wípé Ọlọ́run tó dá àwọn náà ló dá oníṣẹ̀ṣe ṣé Ọlọ́run tó ṣẹ̀dá oníṣẹ̀ṣe ní akọ àtabo ní ìrí tá fi jọjọra wa tájọ fi pera wa ní ènìyàn ṣé Ọlọ́run yẹn yàtọ̀ ní kó yàtọ̀ Ọlọ́run tó dá Iyemọja tó dá òpó Kàábà tó dá gbogbo ẹ̀ tó dá àgbélébù kó yàtọ̀ Ọlọ́run kan náà ni táwa ni èmi àti yín ẹ gbọ́ ta ni èmi àti yín láti wá sọ wípé Ọlọ́run yẹn ò mọ̀ ọ́ ṣe ohun tó dá yẹn kì í ṣe ohun tó yẹ kó dá kì í ṣe ohun tó yẹ kó wà láyé àfi ká parẹ́ ta ni èmi àti yín. nígbà tí àwọn oníṣẹ̀ṣe lọ sódò àti gbàdúrà o ìgbéniféṣù ẹjá gbàdúrà ká bẹ̀rẹ̀ ètò ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo gbé yín ga mo ṣe yín lọ́ba mo dúpẹ́ fún àǹfààní àtòrí ọ̀fẹ́ èyí tẹ́ tún fún wa lọ́jọ́ tòní mo sọ wípé ẹ ṣé Ọlọ́run ìyanu mo sọ wípé ẹ ṣé ẹ̀mí àwọn wòólì bàbá ẹ gba ọpẹ́ à ń lọ nínú ètò tèmi Olúwa ẹ máa bá wa lọ kí gbogbo ògo ìyàtọ̀ lákòóso máa jẹ́ titi yín Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Now ẹni tún wá fi ọ̀rọ̀ Wàsílà bú mi Mr. Ọpẹ́mipọ̀ mi ò parọ́ lórí ọ̀rọ̀ Wàsílà mo ti ṣe prógráàmù mi nípa ẹ̀ Wàsílà ló gọ̀ ọlá gígọ̀ tó gọ̀ lójú ẹ̀ ṣe rírìkúrì ṣebẹ́nu Wàsílà ló fi sọ wípé ẹ̀jẹ̀ ya nídìí òun
ọ̀rọ̀ tí Wasila dẹ̀ sọ ni mo sọ̀rọ̀ lé òun ló fẹnu ara ẹ̀ sọ kì í ṣe pé mo parọ́ mọ́ Wasila. Wasila lédè ń ya lára òun. Wasila ní pé ara òun ò balẹ̀ ló fi ṣètùtù fún òun. So òun ni mo sọ̀rọ̀ lé. Nígbà tó dẹ̀ tó ti wá fẹnu ara ẹ̀ tún ṣàlàyé mo tún ti ṣe program lórí ẹ̀ mo ti sọ̀rọ̀ nípa ẹ̀. So mi ò parọ́ mọ́ Wasila. Báwo tèmi àti Wasila ṣe jẹ́ tí máa fi parọ́ mọ́. Ẹ má sọ mí lórúkọ burúkú ẹ̀yin ará bí. Lórí ọ̀rọ̀ Wasila yìí ìfà tó bá yẹ pé mi ò strong ni kémi gan ní squishing lórí ẹ̀ ní jẹ́ kí n lè sùn. Màá róúnjẹ gan mi ò ní jẹ. Lórí ọ̀rọ̀ Wasila pẹ̀lú tẹ́ ti fojú mi rí ṣùgbọ́n gbogbo ẹ̀ kò dùn mí. Àmọ́ jọ ṣàlàyé fúnra wa ni. Èmi ti bọ́ta mo ti wá bọ́ àwọn oníṣẹ̀ṣe olè oníjẹkújẹ mo ti ṣe live program lé lórí ṣe gbọ́ Mr. Ọpẹ́yẹmí mi ò parọ́ mọ́ Wasila. Wasila ní kẹ́ lọ bá pé kó má gọ̀ wọ́n gbé ìbọn sí mi lórí federal government pé kí n parọ́ mọ́ Sunday Igboho mi ò parọ́. Ká má wá sọ̀wọ́ tán ní o parọ́ mọ́ rẹ̀ tí wọn náà wá sọ wípé ò ṣẹ̀jẹ̀ lóbò ó fẹnu ara ẹ̀ pèpèkúpè sínú ayé ara ẹ̀. So mi ò parọ́ mọ́ ẹ má bínú ṣe ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá rí program tí mo ṣe fún Wasila tẹ́ bá wò pé bóyá mo parọ́ mọ́ àbí mo bá wọn pín nínú owó ẹran ebi ẹran ò pa mí ẹ wò tẹ́ bá fẹ́ jẹ ògúfe fresh one wọ́n ta store mi ń bí bẹ́ẹ̀ fẹ́ jẹ ẹran màálù fresh one ó wà ń bí bẹ́ẹ̀ fẹ́ jẹ ẹja tilapia catfish cocafish eki titus gbogbo ẹ̀ mò ń ta ní store mi ń bí. So kò sí ohun tí mo fẹ́ fi 400,000 bàdàn ṣe pẹ̀lú ẹran. So mi ò parọ́ mọ́ Wasila ẹ má bínú ọmọ yín ló gọ̀ Wasila ọmọ yín ló gọ̀ ọ́ tó fẹnu họra. So ẹ má bínú ṣe ti gbọ́ Mr. Ọpẹ́yẹmí ṣe ṣì wà ń bẹ̀ ẹ jẹ́ rí kọ́mẹ́ǹtì yín tẹ́ bá bínú mọ́ ẹ jẹ́ máa bẹ́ tó wà lọ. Ẹ ṣé bàbá mi ẹ ṣé òsà ẹ ṣé mo dúpẹ́ sà. Now ta ni èmi àti yín láti sọ wípé ọlọ́run kọ́ lọ́lọ́run máa jẹ́ wípé àwa la máa put ọlọ́run through àwa la máa sọ bí ayé ṣe máa rí àwa la máa sọ àwọn nǹkan tó máa gbélé ayé àwa la máa sọ àwọn tó máa gbénu ayé ṣe. Who are we? Nígbà táwọn oníṣẹ̀ṣe lọ sí odò mo wá pẹ̀lú fídíò bàbá òkúta gidi lọ ẹ bá mi hashtag wọn máa wò pé sọ̀rọ̀ tó ti regbé no ọ̀rọ̀ yẹn ò regbé kò regbè because àwọn èèyàn bọ́ta wá jẹ́ kẹ́ mọ̀ wípé Olódùmarè Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun gangan ló fi títóbi tó fi ń jí Ọlọ́run tó fi dá gbogbo wa ló fi hàn yín níjọ́ tẹ́ lọ sétí odò. Nígbà táwọn olóṣù lọ bọ odò tí ẹ̀yin wá kó Quran ẹ wá gbéra ẹ gba odò lọ ẹ lè fẹ́ lọ gégùn sódò yẹn ẹ fẹ́ lọ poison odò yẹn odò tó kọjá nínú ìlú tó bá jẹ́ ìlú tó dáa ni ó yẹ kí bàbá òkúta gidi wà lẹ́wọ̀n dì sí. Bàbá mi ìbú yín o mo kàn ṣàlàyé ni o ẹ̀yin ti lọrin ní ìbú bàbá òkúta gidi o torí mo mọ̀ para àwọn Ọlọ́run tẹ́ ń bọ̀ nílùú Ìlọrin nìyẹn wọ́n dẹ̀ ń ṣe Ọlọ́run tèmi wọ́n ń ṣe Ọlọ́run mi èmi o èèyàn tọ́lọ́run dá kí tí wọ́n máa bọ ẹni tọ́lọ́run dá bíi tèmi fábàdà ká máa rí ẹni tí mò ń bọ̀ ó wà lọ́run. Ṣé ń gbọ́ mi ẹ̀yin màmá bàbá tó bá jẹ́ pé ìlú tó dá ni ó yẹ kí bàbá òkúta gidi wà lẹ́wọ̀n. Ṣé mo reason odò tó kọjá nínú ìlú tó jẹ́ wípé tí àsìkò ọ̀gbẹlẹ̀ wọn bá dé wọ́n lọ síbẹ̀ wọ́n á momi àwọn èèyàn lọ síbẹ̀ wọ́n á wẹ̀ taraba ni wọ́n ẹ̀yin wá lè fẹ́ lọ poison odò yẹn nítorí tàwọn oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n Ọlọ́run tó mọ̀ wípé òun ni Ọlọ́run jámọ́ kankan nínú ayé ìhàlẹ̀ lásán lẹ́ni ó fi títóbi Ọlọ́run ó fi hàn yín. Bàbá òkúta gidi kó ọ̀pọ̀lọpọ̀ Quran wọ́n gba etí odò lọ ẹ jẹ́ n play fídíò kẹ́gbọ́ lẹ́nu wọn o fídíò tó ṣe ni o wọ́n láwọn fẹ́ lọ poison odò ẹ bá ń ṣe ẹ̀ show it's just educative show kì í ṣe fídíò èébú kì í ṣe ti jà kákọ̀ fi ẹ̀ láì tara wa ká fi bára wa sọ̀rọ̀ ní ṣóyé. Bàbá òkúta gidi wá kó gbogbo àwọn ọmọ kéwú wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ Quran wọ́n wá gba etí odò lọ wọ́n láwọn fẹ́ lọ pàlélé odò yẹn àwọn fẹ́ lọ poison odò yẹn nítorí tàwọn oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n kẹ́ wá wo títóbi ìyanu Ọlọ́run nígbà tí bàbá yìí máa kúrò lé ibi tó yẹ kí bàbá yìí gan ti ra rojinlẹ̀ nìyẹn o kó ti bá wọn dẹ̀yìn lẹ́yìn pé à ń bú àwọn oníṣẹ̀ṣe à ń halẹ̀ mọ́ wọn kí ti bàbá yìí kó tún wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn àfáà lọ́rin tó kù wípé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ̀ lè túnṣe lédùmarè aláwọ̀ àbí gbogbo ẹ̀ṣá ẹ̀ lè tú wò. Òjò tí ò ṣú kẹ́ tó kúrò nílé tẹ́ fi kó ọ̀pọ̀lọpọ̀ Quran tẹ́ kó gba etí odò lọ ẹ wá dé tí odò òjò yẹn ò ṣú òjò yẹn ò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wá ń ṣe fídíò wípé yìí ti wà létí odò báyìí ẹ fẹ́ wá poison odò yẹn nítorí tàwọn oníṣẹ̀ṣe ó tásìkò tó yẹ kẹ́ ṣí Quran kẹ́ bẹ̀rẹ̀ sí ní ka Quran òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ẹ lè ka Quran yẹn ẹ̀yin ọmọ Yorùbá tàtà
kí ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn mo mọ̀ pé táwọn oníṣẹ̀ṣe bá máa sọ wọ́n á ní Iyemọja Yèyé Ọ̀ṣun ló fi àjùlọ hàn Bàbá Òkútagidi ṣùgbọ́n èmi á ń pùtì ẹ̀ báyìí wípé adániwáyé ló fi àjùlọ hàn wọ́n ẹ gbọ́ òjò tí ó ṣú tí ó rọ̀ tẹ́ fi kúrò nílé ẹ wá dé tí odò tẹ́lẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ láàbúrú sí ó wá tásìkò tó yẹ kẹ́ ṣí Quran tẹ́ fẹ́ lò tẹ́ fẹ́ fi ṣiṣẹ́ ibi òjò wá bẹ̀rẹ̀ sí ní rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ gẹ́ẹ̀tì àárín yẹn ẹ gẹ́ẹ̀tì nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn ẹ dé tí odò ẹ tàn kámẹ́rà ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ wà létí odò ẹ wá poison odò yẹn nítorí àwọn tó wá ń bọ́ kọ́ba má lè bọ́ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí ní ka Kùránì sódò yẹn láti lè fi poison ẹ̀ òjò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ fi kúrò níbẹ̀ ẹ gbé Kùránì síta ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin onímímọ̀ onílàákàyè kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ látẹnu Bàbá Òkútagidi káwá continue analysis yẹn ṣẹ́yẹ́ ẹ̀yin mùsùlùmí oníjàgídíjàgan ẹ gbà fún Elédùmarè ẹ gbà fún adániwáyé ẹ gbọ́ ẹ gbà fún Elédùmarè ẹ gbà fún adániwáyé dádì mi ẹ jọ̀ọ́ o ẹ mẹ́sẹ̀jì mi o. ẹ jẹ́ má bínú mo ọjà ni. mo ń wò nǹkan mi o. ẹ má bínú mo ń wo ọjà tó sẹ́ndì sí mi ni okay I still have it. ẹ jẹ́ àgbọ̀rọ̀ lẹ́nu Bàbá Òkútagidi. yóò tó iye máa jẹ lóko ibẹ̀ ni bàbá mi àjà l'Ókútagidi wà báyìí. fídíò náà dé. níbi tí àwọn èèyàn lọ́sùn kan ti wá bọ̀ ẹ̀ lánàá. wọ́n làwọn àbá odò. ṣé o sí nínú iṣẹ́ àti àṣà tí ẹ bá wa ṣí ẹ ìgò. Ìlọrin ẹ̀ bọ̀ odò. Ìlọrin kì í bọ̀ Ọ̀ṣun. Ìlọrin ẹ̀ bọ̀ yẹ̀pẹ̀. Ìlọrin ẹ̀ bọ̀ igi ìwé ẹ̀ bọ̀ iná. Ìlọrin kì í bọ iyẹ̀pẹ̀ ṣùgbọ́n Ìlọrin ń tẹ yẹ̀pẹ̀ àwọn àáfà ń tẹ yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìjà kọ́ leléyìí o just to educate ourselves wípé gbogbo à ń jàjà ìsìn à ń kọ́ndẹ́mù kankan yìí we need to stop it ẹ gbọ́ we need to stop it Ìlọrin kì í jàjà ẹ̀sìn Ìlọrin kì í tẹ yẹ̀pẹ̀ lórí rọ́ Ìlọrin ń bọ yẹ̀pẹ̀ púpọ̀ nínú àwọn àáfà tó wà Nàìjíríà of today wọ́n ń tẹ yẹ̀pẹ̀ wọ́n alánàbì kan tẹ yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ pẹ́ yẹn èèyàn ẹjọ́ ẹ máa já mi wọ́n alánàbì gan tẹ yẹ̀pẹ̀ à ń rí gbogbo ẹ̀ lórí social media ṣùgbọ́n nítorí wípé ẹ fẹ́ condemn religion kan ẹ ní Ìlọrin kì í tẹ yẹ̀pẹ̀ ẹ wo gbogbo wákàtí tó fi ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí ṣe mọ̀ pé ojú ò tí ì ṣù ojú ò tí ì bẹ̀rẹ̀ mi ò mọ̀ bóyá ń gbọ́ kínní dáadáa gbogbo ìgbà tí wọ́n fi sọ̀rọ̀ pé Ìlọrin kì í tẹ iyẹ̀pẹ̀ Ìlọrin kì í ṣe kínní kan òjò tí ì bẹ̀rẹ̀ o òjò yẹn ò ṣú o wọ́n lọ sí etí odò yẹn láti lọ poison ẹ̀ nítorí àwọn oníṣẹ̀ṣe tó wá ń bọ̀ ibẹ̀ ló ti wá ń sọ wípé Ìlọrin kì í bọ iyẹ̀pẹ̀ ṣùgbọ́n Ìlọrin ń tẹ iyẹ̀pẹ̀ Ìlọrin àwọn àáfà wọ̀nyí àwọn àáfà kọ̀ọ̀kan náà ti gbogbo wọn o àwọn àáfà kọ̀ọ̀kan wọ́n rí iyẹ̀pẹ̀ yẹn ní ìrí atọ́nà tó máa ń tọ́ wọn sọ́nà tó máa ń jẹ́ kó mọ̀ pé òkè díìsì elélelélelele tó bá ti kọ kíní kéwù yẹn tó bá ti kọ́ sí bóyá wọ́n wẹjú ni bí àkọ́ni I don't know bóyá tó bá dẹ̀ ti lè kọ iyẹ̀pẹ̀ yẹn kọ kéwù yẹn sí iyẹ̀pẹ̀ yẹn bóyá ohun tó bò wọ́n lójú bóyá ó máa ṣí àbí bóyá iyẹ̀pẹ̀ yẹn máa di tẹlifíṣọ̀n wọ́n á máa wo ogun tó ń da ayé ẹni yẹn tó máa fi máa sọ fún pé báyìí kásà báyìí káwòdì I don't know ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn àáfà kan wà wọ́n máa ń tẹ iyẹ̀pẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè sọ wípé wọn ò sí nílùú Ìlọrin it's still the same thing bó ní kálukú ṣe ń ṣe títí ẹ̀ ló yàtọ̀tọ̀ ẹjẹ́ a máa gbọ́ nìṣó. Lọ́yà. Ọba kì í bọ òkúta. Ìlọrin ẹ̀ fọ́ omi ìlú mímọ́ ní Ìlọrin. Ìlú ìsìlámù ní Ìlọrin. A ti kẹ́ fún gbogbo yé.
ẹlẹ́dìí gbọ́ ẹ̀dí gbà. ẹlẹ́dìí ká ẹsẹ̀ sínú yín. níbi tá a bá dé ní ìsìn. kò sí fẹnusẹ náà. gbogbo ẹ̀yà àlùfáà. kò sí fẹnusẹ mọ́. ẹnu làbí ìṣẹ́ láti gbà yìí. ẹlẹ́nu wọn káwọ̀ yìí. kálukú lọ́jọ́ sí bàbá rẹ̀ jáde. ẹgbọ́n kálukú lọ tú àṣírí àwọn bàbá ẹ̀ jáde. Kí ni àṣírí àwọn bàbá tó ní ká lọ tú síta? Ìbéèrè ni o, ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ máa bá mi kọ sí comment section. Èmi ò mọ̀ o. Ẹ mọ̀ pé fídíò yóò ṣe fídíò àná, kì í ṣe fídíò ìjẹta. Fídíò yìí ti pẹ́. Wọ́n ṣe fídíò yìí ní 2023. Mo dẹ̀ rí pé a lot of people sọ̀rọ̀ nípa ẹ̀. Èmi gan rí fídíò yìí nígbà yẹn mi ò wò ó. Lọ́tọ̀ tí tó ìṣèwádìí sí mi ní ìjẹta. Mo wá wò pé kódà bí bàbá yẹn ṣe jù sí mi láti Amẹ́ríkà, mo wá kọ síbẹ̀ fún wọn pé old video. Ó wá ṣe voice note pé àwọn mọ̀ ṣùgbọ́n àwọn fẹ́ jẹ́ kí n wo títóbi ìyanu Ọlọ́run tó wà ní fídíò yẹn. I was like ìyanu Ọlọ́run kẹ̀ kí ló ṣẹlẹ̀? Ni èmi fún ara mi ṣẹ̀ṣẹ̀ wá wo fídíò yẹn ni mo wá rí títóbi Ọlọ́run ọba. Gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ yìí, èmi náà kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sá ọmọ kí gbogbo yín. Gbogbo ìgbà tó ń ṣe fídíò tó ń sọ̀rọ̀ yìí, òjò oṣù o, òjò rọ o, etí odò yẹn ló wà o. Bàbá Òkúta Gidi gbé Kùránì wọn dání o. Gbogbo àwọn ọmọ kéwú gbé Kùránì wọn dání o. Kùránì Bàbá Òkúta Gidi mò ń bọ̀, ẹ jẹ́ kí n fi wọ̀nyí lọ́wọ́ wọn, mò ń bọ̀. Kùránì lẹ́ ń wò lọ́wọ́ Bàbá Òkúta Gidi, ṣe ti rí Kùránì wọn. Kùránì wọn lẹ́ ń wò lọ́wọ́ wọn yìí. Ẹ̀yin ti TikTok ò lè rí, but ẹ̀yin ti YouTube, Facebook, Kùránì wọn lẹ́ ń wò tí wọ́n pa mẹ́gbẹ́ tó gbé dání báyìí. Gbogbo ìgbà yẹn òjò rọ̀ o, òjò oṣù o. Láyọ̀ ni wọ́n kúrò lé wípé à ń lọ sétí odò, à ń lọ ka Kùránì sétí odò láti fi poison odò yẹn nítorí àwọn oníṣẹ̀ṣe. Nígbà tó tún dé tí odò, wọ́n ṣe wá sí, wọ́n ké sí gbogbo àwọn ènìyàn, wọ́n ní ẹ lọ kó àwọn nǹkan bàbá wa jáde. Kí ni àwọn nǹkan bàbá wa? Because mi ò gbọ́ pé àwọn bàbá ńlá bàbá wa, mi ì gbọ́ pé wọ́n ní Bíbélì nínú ilé, mi ò gbọ́ pé wọ́n ní Kùránì nínú ilé. Tó bá dé wà ẹjọ́ ṣé mo pàánù lémi dáyé, ẹ bá ń kọ sí comment section. Mo ti sọ wípé program yìí kì í ṣe tìjà, it's just educative show. It's just what? Educative show. Ṣé àwọn bàbá wa yẹn, ṣé wọ́n ní Kùránì sínú ilé tí Bàbá Òkúta Gidi ní ẹ lọ kó nǹkan àwọn bàbá yín jáde, àwọn bàbá wa ẹ lọ kó síta, àti bá wọn sọ lẹ́nu wọn ò gbọ́. Ká wá lo nǹkan àwọn bàbá wa tó wà nílé. Kí ni nǹkan àwọn bàbá wa tó wà nílé? Ṣé àáfà tó jẹ́ pé generation ẹ̀ àti Sudan lọ ti wá bí irú bàá mi àbí Bùlágbàjì tó ní Sudan àbí Somalia lọ làwọn ti wá, ṣé Kùránì lọ ń lò níbẹ̀? Ìbéèrè ni o, ṣáwọn ló fẹ́ lo nǹkan àwọn bàbá wọn yẹn ní ilẹ̀ Yorùbá? Àbí Alájà Kaula táwọn náà rí wà látọ̀nà tọ̀nà tí òun ṣe Nàìjíríà táwọn náà padà dolú ọmọ Ìbàdàn sìn? Kí ni nǹkan bàbá wọn tó fẹ́ kó síta? Ẹjẹ́ àmọ́ gbọ́ lọ. Ẹjẹ́ àmọ́ bóbó ara wa ká mọ́ tọ́ra wa. Ó yá à ń gbádùn yín bàbá. Àwọn ló fún báyìí. Gbogbo wọn ti síbi sí lọ́rí. Wọ́n náà fẹ́ máa bọ òòṣà ní lọ́rí. Àwọn sì tẹ́ máa ń fa omi ní lọ́rí. Àyè bí iye wọn, àwọn sọ fún ọ pé ìdáná òòṣà bẹ́ẹ̀. Wọ́n sì rí bẹ́ẹ̀ kọ́. Ẹnu làá fi ṣe tẹ́lẹ̀. Ẹgbẹ́ ẹgbẹ́ kúrò lẹ́nu lọ́gbẹ́. Ẹgbẹ́ kúrò lọ́gbẹ́ olùkọ́ nìkan ṣe ẹni lọ́rí. Nígbà tí olóòṣà bẹ́ẹ̀ sọ pé ẹ̀yà àlùfáà. Àwọn jẹ́ wà lẹ́nu ẹnu. Báwo ni wọ́n ti wá mọ̀ sí Alùkùránì ju táwọn ẹgbẹ́ lọ́wọ́ lọ? Alùkùránì ju òòṣà lọ. Alùkùránì ju eégún lọ. Alùkùránì ju ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe lọ. Àníyàn tí bàbá mi àgbà lókùtà gidi bá wá sí àyè. Ọjọ́ ti bẹ̀rẹ̀ o. Àníyàn tí wọ́n sọ odò yìí di ẹ̀rẹ́. Ọjọ́ ti bẹ̀rẹ̀. Ọjọ́ ti bẹ̀rẹ̀. Wọ́n gbé àníyàn pé káwọn lọ sọ odò yẹn di ẹ̀rẹ́. Ṣé mo túmọ̀ ẹ̀rẹ́? Wọ́n fẹ́ lọ palẹ̀lé odò yẹn fún àwọn oníṣẹ̀ṣe. Wọ́n gbé àníyàn kúrò lé wípé odò táwọn Ọlọ́ṣun ń bọ yẹn o, à ń lọ palẹ̀lé odò yẹn. Wọ́n kó Quran gẹ́gẹ́ bí ohun ìjà wọn, ohun àmúṣagbára. Nígbà tó wá dé odò tán, òjò bẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀ láàrin yẹn? Ẹ̀yin èèyàn, ẹ bá mi kọ sí comment section. Ṣé Iyemọja ló fi títóbi tó fi ń jẹ́ olú odò ló fi hàn wọ́n ni? Àbí Elédùmarè tó dá gbogbo wa ló fi àjùlọ hàn wọ́n wípé kì í ṣe ẹrù yín, odò tí mo dá ẹ lè palẹ̀lé, ẹ lè poison ẹ̀. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Ẹja gbọ́ bó ṣe máa sọ wípé ojú rọ̀. Ẹja máa gbọ́ lọ.
tí wọ́n bọ̀ àmọ́ ìjọba wà lẹ́nu èyí kò sọ fún wọn bẹ́ẹ̀. Bọ́lá kó sí ẹ̀jáde. Lọ́wọ́ lẹ́nu sí ẹ̀jáde. Lórí ìjọ́bí. Bàbá mi Òkútagidi ẹ ní sọ̀rọ̀ tán ẹ gbọ́ statement tẹ́ sọ lẹ́nu. Ẹ láníyàn tẹ́ bá wà ní wípé kẹ́ wá rẹ odò yẹn láti sọ pé kẹ́ wá pàlèlè. Ṣùgbọ́n gbà tẹ́ dé òjò bẹ̀rẹ̀ òjò jẹ́ kẹ́ lè ṣiṣẹ́ yẹn. Ẹ wá ní Kùránì tẹ́ gbé dání ẹ nílé gbé Kùránì síta. Ó wá yẹ kẹ́yìn náà wá fi títóbi Allahu tẹ́ fi hàn níbẹ̀ yẹn kẹ́ mú òjò yẹn kó máa rọ̀ àbí kójò yẹn máa rọ̀ kí Kùránì yín má fàyà. N tó yẹ kẹ́ ṣe fún wa ń bẹ̀ nìyẹn. Ìgbà yẹn la mọ̀ wípé ẹgbọ́ lóhun tó tóbi lọ́ba Allah Akbar agbára ń bẹ nínú Quran. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn analysis mi níwọ̀nba tí mo máa ṣe lórí fídíò yìí few people ló lè understand. Àwọn tó bá ní àròjinlẹ̀ ló máa lè understand. Ẹ kó Quran ẹ kó lọ sétí odò wípé ẹ fẹ́ lọ pàlélé odò yẹn. Nígbà tẹ́ máa kúrò lẹ́yìn òjò rọ̀ ilẹ̀ gbẹ lẹ fi bọ́ sọ́nà. Ẹ wá dé odò tán tẹ́lẹ̀ fẹ́ lọ pàlélé òjò bẹ̀rẹ̀ Quran yín ojú tí ẹ lè gbé síta kó má bàa fàyà. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Tó bá ní ojú ti Quran ẹ jọ sójú ò ti Quran níbẹ̀ yẹn. Ìbéèrè ni omi ìbá ti jà wá o. Ojú ti Quran tẹ́ gbé dání lọ síbẹ̀ kò rí iṣẹ́ ṣe. Tí bá make sense ẹ jọ mo fẹ́ rí comment. Tí ojú ò bá ti Quran yín yẹn ni ó yẹ kẹ́ fi ṣe iṣẹ́ tẹ́ ní àníyàn pé fẹ́ lọ ṣe tẹ́ fi lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Adáfẹ́yìn tẹ́kọ̀ yes. Ibi tó yẹ kẹ́ ti mọ̀ wípé Ọlọ́run lọ́lọ́run máa jẹ́ nìyẹn. Ẹ lè tú iṣẹ́ Elédùmarè wò. Ojú ti Kùránì kúrò létí odò. Kódà tá bá tún fẹ́ sọgbọ́n àní Iyemọja ló jẹ́wọ́ títóbi ẹ̀ fi hàn yín kálẹ̀ pẹ́jù létí odò yẹn ni odò yẹn á kún agbé yín lọ. Tá bá tún wá fẹ́ pù tiẹ̀ ní ìdàkejì à ń sọ wípé àjùlọ olówó ẹrí ló fi hàn yín wípé àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé yín irú yín kọ́ lẹ máa sọ wípé okùnbi tó dò fẹ́ gbà àbókùnbi táwọn ọmọ mi fẹ́ gbà. Wọ́n ní confam àwọn oníranù. Bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn kì í ṣòro ìjà. Ẹ̀dẹ̀ ṣì wà lẹ́nu ìjà yẹn náà dì sí gbogbo ibi tẹ̀dẹ̀ ń gbà láti fi ní gbogbo Muslim náà tó lè Ìlọrin people gbogbo Muslim gbogbo ibi tẹ̀ ti ń gbà gbogbo ọ̀nà tẹ̀ ń tò láti fi bá ìṣẹ̀ṣe jà ẹ̀ ń ṣe kí ni ẹ̀ fail. Ẹ gbìyànjú ẹ fẹ́ lọ proof wípé Kùránì ló nílùú Ìlọrin Iyemọja lé yín kúrò lódò olú odò lé yín gòjò lé yín lórí ẹ kọ́ omi lábẹ́ báyìí tó délé yín padà ni. Ṣé ẹ̀sìn nìyẹn ni àbí kí ni ká pè? Àjùlọ ni ká pè yẹn àbí kí ni ká pè? Ẹ bá ń kọ sí comment section. Ẹ jẹ́ ká gbà fún adániwáyé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó dá gbogbo wa papọ̀ yìí. Kó ní kálukú àjùlọ ni okay God bless you. Kó ní kálukú wà láàyè ara títí ẹ̀. Nídìí àti máa fi gbá kan bọ̀ kan nínú. Nídìí àti máa sọ wípé lámì ò ní gbàṣẹ́. Nídìí ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ gbà níbẹ̀. Tí Ọlọ́run bá ti ṣiṣẹ́ ẹ jọ̀ọ́ tó bá jẹ́ wípé ẹni tìjú ni sà tó bá sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ó yẹ kẹ́ padà délé kẹ́ lọ wo àjùlọ tó ṣẹlẹ̀ sí yẹn kẹ́ má bá wọn sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe mọ́ àbí kọ̀ǹdẹ́mù wọn. Ẹ gbé Kùránì lójú ogun Kùránì ṣẹlẹ̀ yàbọ̀ tí ẹ bá protect Kùránì yẹn dáadáa níjọ́ yẹn ni kò lè protect ara ẹ̀ ó yẹ ká rí àyà tẹ́ máa ṣí ṣe bẹ́ẹ̀ bẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ àtọ̀dọ̀ aláwọ̀ lòjó dẹ̀ tí ń rọ̀ ó yẹ ká rí àyà tẹ́ máa ṣí lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn tẹ́ máa sáré kà wípé tó aláwọ̀ iṣẹ́ làwa ṣe bí o ìránṣẹ́ kò sí dé ìránṣẹ́ kan lọ́wọ́ o ojú ọjọ́ gbọdọ̀ dúró tí àwọn eléégún bá fẹ́ jáde tójú ò bá yẹ kó rọ̀ máa mú òjò yẹn kò ní rọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìtọ̀ ìjàpá àti Yánríbò lásán tí àwọn oníṣẹ̀ṣe bá fẹ́ ṣe ọdún ṣẹ̀ṣe tí òjò ò bá ní rọ̀ wọ́n á mú òjò yẹn òjò ò ní rọ̀ tó bá sì jẹ́ tójò máa rọ̀ pa wọ́n ni wọ́n mọ ohun tó máa lò Olúwẹ̀rí máa gbé òjò ó máa ṣí òjò sílẹ̀ omi máa pa wọ́n dáadáa. Irú ọjọ́ yẹn tí Kùránì yín wà lábẹ́ yín tẹ́ wá padà dẹni tó pa Kùránì máa bíá ojú ti Kùránì padà sílé ó yẹ kẹ́ ṣí Kùránì yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́kẹ́ kúndú náà yá lọ àwàbí kílẹ̀ máa pe gbogbo nǹkan tẹ́ ń ká nínú Kùránì yín kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní kà
bó jẹ́bi tẹ wáyé lásán òkójò bá payé níbẹ̀ débi tí kùránì yín máa ya kùránì yóò protect yín ẹ̀yin lẹ protect kùránì yín tẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ because tẹ bá protect ẹ̀ ó máa ya ẹfẹ́nu yín sọ ẹni tẹ bá ní kẹfà gidi ṣe sí tẹ bá ní kẹ gbé kùránì jáde òjò máa bá kùránì jẹ́ kùránì máa fàya àbí kì í ṣe ohun tẹ sọ nìyẹn ẹni kùránì máa fàya tẹ bá fagídí gbé síta ẹnu yín lẹ fi sọ ẹ wá gbọ́ ẹlẹ́ẹ̀dẹ̀ fẹ́ kó fàyà torí ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ogun mélòó lẹ wá ti lọ fi kùránì yẹn jà láti gbà ìsìn tó ti jáwé olúborí wálé ẹ bá wa lọ fi kùránì yẹn jagun Boko Haram ibi tí mo ń lọ nìyẹn Boko Haram ń lo kùránì yẹn sì wọ́n fi pa àwọn èèyàn ní Nàìjíríà kùránì tẹ tọ́jú lọ́jọ́ kìíní àná létí odò Ọ̀ṣun tẹ́ ẹ fẹ́ kójò kó bàjẹ́ tẹ ní nítorí ogun ṣìpọ̀ tẹ fẹ́ fi jà ogun yẹn ti wà nílẹ̀ nu Nàìjíríà báyìí o ogun yẹn wà nínú ìlú Ìlọrin o tẹ́rọ́rìsì ń dá wọn láàmú o kùránì náà dẹ̀ ni tẹ́rọ́rìsì ń kà kùránì ni tẹ́rọ́rìsì ń gbé a gbọ́ pé àwọn báńdíìtì wọn lọ́pọ̀ ọ̀fà a gbọ́ pé wọ́n ní Ọ̀rúnmìlà ńlẹ̀ a gbọ́ kí wọ́n ṣe ríwo yà kí wọ́n pa àwọn èèyàn lọ́pàkúpa aláwọ̀ tẹ́gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀ òun lọ́bọ̀ olùfinimọ̀nà òun lọ́bọ̀ olùgbàlà òun lọ́bọ̀ olùgbèjà wọn ò fi gbèjà wọ́n fi pa àwọn èèyàn ni wọ́n fi pa àwọn èèyàn ni ìyá ẹ mùmú bàbá ẹ mùmú ara ẹ̀yin tá à ń sọ náà nìyẹn Ọláìtàn mùmú nìyá ẹ ìyá tó bí ẹ tó dẹ̀jẹ̀lé ẹ lórí tó gbanú òbu ẹ̀ jáde tó wú ẹ sínú fóṣù mẹ́sàn-án mùmú ni ó gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ni ẹ̀yin èèyàn nígbà tá a fà bàbá òkúta gidi bàbá dáadáa kọ́lọ́jọ́ ẹrí wọn pẹ́ wọ́n gbé kúránì lọ sétí odò wọ́n láwọn fẹ́ lọ palẹ̀lé odò yẹn Iyemọja wọn ò gbọ́dọ̀ bọ Iyemọja ń bẹ̀ mọ́ odò tí ọ̀rọ̀ kan tó kúrò lé ó wá tásìkò tó dé di odò tó fẹ́ ṣí kùránì láti fi poison odò òjò bẹ̀rẹ̀ sí nírọ̀ ojú ti kùránì kúrò ń bẹ̀ wọn ò lè ṣí kùránì wọn ò lè ṣí kùránì ṣe ló yẹ káwọn àti Iyemọja kọjọ figagbága òkè jẹ́ tí wọ́n bẹ gbé báyìí ìwọ tó wá bú mi yẹn sì jẹ́ kí yóò padà Iyemọja fi yín ṣẹ̀sìn ìwọ tó bú mi yẹn ló kọ́ sí ẹ o ẹ ti mọ̀ pé bó máa ń fún èmi lẹ́nájì lórí plátífọ́ọ̀mù yìí Iyemọja fi ànábì ṣẹ̀sìn àbí òfin ànábì ṣẹ̀sìn ìbéèrè ni o mi ò bá ti gà wá o mo kàn yóò padà ni Iyemọja dójú tànábì ó dójú ti kùránì ó fi kùránì ṣẹ̀sìn ó fòjò pa kùránì padà sílé ibi tẹ́ bá ti mọ̀ pé Iyemọja lágbára ju kùránì lọ nìyẹn Ọláìtàn ìwọ ló kọ́ sí ẹ o ò bá ti rọra má bú mi kí rọra máa ṣe ṣó mi lọ pẹ̀lú fàájì ẹni bú mi tó dá wà lálẹ́ rè o òun ló jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ wípé Iyemọja ju kùránì lọ Iyemọja ó rọ̀jò lé kùránì lórí ó rọ̀jò lóní láwàní lórí ó tutù dé lẹ́ni bí wọn ò bá tètè kúrò létí odò gan Iyemọja máa gbé wọn lọ àjùlọ Iyemọja lórí ibi tó yege tí mo nìyẹn wípé kẹ́ fi àwọn aráàbí ìsílẹ̀ ẹ má wá gbogbo ọ̀nà láti máa fi bá ìṣẹ̀ṣe jà ìṣẹ̀ṣe làgbà Ọláìtàn àfà you dey feel am ṣọmọ kó tẹ́lẹ̀ mo lájò lọ́lọ́run ni mo wá padà yóò padà mo sọ di àjùlọ Iyemọja fi yín ṣàṣe ó rọ̀jò lé yín lórí ẹja máa gbọ́ lọ ẹja máa gbọ́ Ọláìtàn wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ wá gbọ́ ó yá ẹja ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Ọláìtàn ṣẹ̀tẹ̀ dé Iyemọja ṣẹ̀ṣẹ̀ gbọ́ ẹgbẹ́ wọn sọ wípé odò Ọlọ́run wọ́n ní odò Iyemọja a sì gbọ́ wípé ice block ló jábọ́ a gbọ́ pé yẹ̀pẹ̀ ló jábọ́ látọ̀run a gbọ́ pé tẹ̀síbí ló jábọ́ lójú ọ̀run wọ́n wá sétí odò pa wọ́n lọlé Iyemọja lù wọ́n lójò àtàwọn àti kùránì Iyemọja lù wọ́n ní kòbókò àjùlọ Iyemọja ọjọ́ mi ti bá ti ọ̀rá ṣe fún ọmọlúwàbí ẹ̀ ní bú mi. ibi tí àwọn èèyàn lọ́sùn kan ti wá bọ ibẹ̀ lánàá. aláàtí padà ṣòfò nílé yìí. yóò sí nínú iṣẹ́ àti àṣà tí wọ́n nílẹ̀ yìí. Ìlọrin ẹ̀fọ́ odò. Ìlọrin kì í bọ̀ Ọ̀ṣun. Ìlọrin ẹ̀fọ́ yẹpẹ̀. Ìlọrin ẹ̀fọ́ igi ìwé ẹ̀fọ́ iná. Ìlọrin ẹ̀fọ́ òrùn. Àwa kì í bọ̀ òkúta. Ìlọrin ẹ̀fọ́ omi. Ìlú mímọ́ ni lọ́rin. Ìlú ìsìlámù ni lọ́rin. A ti kẹ́ fún gbogbo yé. Ẹlẹ́bí gbọ́ ẹ̀bí gbà. Ẹlẹ́bí kẹ́ ẹ̀sẹ̀ tinú yé. Níbi tá a bá dé ní ìsìn. Kò sí ẹgbẹ́ ìṣẹ́ náà. Ọlọ́run ṣoṣù wá bẹ̀ bú mi sí. Kò sí ẹgbẹ́ ìṣẹ́ náà. Ẹ̀rù làbí ìṣẹ́ láti dé yìí. Ilé ni wọn káwọ̀ yìí. Kálukú lọ́jọ́ wọn sí bàbá rẹ̀ gẹ́gẹ́. Ẹ bá wa ṣí ẹ̀ṣù. Gbogbo sẹ́yìn bá lè sà. Báyọ̀ àwọn jọ̀bẹ̀ níbi ilé bàjẹ́ tó ti bàjẹ́ ìlú mímọ́ ní lọ́rin. Òun ló kú báyìí. Gbogbo wọn ti síbi sí lọ́rin. Wọ́n láwọn fẹ́ máa fọ ọ̀sán ní lọ́rin.
ẹnu la fi ṣe tẹ́lẹ̀ ẹgbẹ́ gbẹ kó lẹ́nu lásán ẹgbẹ́ tó ń bẹ̀rẹ̀ alùpùpù kẹ́kẹ́ ni lórí nígbà tí ọlọ́sàn bá sọ pé ẹ̀yẹ àlùfáà ẹ bá tí àwọn ẹ̀ka sí ẹ̀. báwo ni wọ́n ṣe wọ́n bí alùpùpù ju táwọn ẹgbẹ́ lọ́wọ́ lọ alùpùpù ju ọ̀sán lọ alùpùpù ju eégún lọ alùpùpù ju ìṣẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe lọ àníyàn tí bàbá mi àgbà lókùtà gidi bá wá sí àyè lọ́sẹ̀ yìí àníyàn tó wọ́n sọ odò yìí di ẹ̀rẹ́ ní fún gbogbo ọwọ́ tó bá tún wá bẹ̀ láti wá bọ̀ àwọn ìjọ táwọn lẹ́nu ẹ̀yìn kò gbà fún wa bẹ́ẹ̀ bàbá àkọsílẹ̀ jáde Ẹ̀gbọ́n iye mo jẹ́ máa pátí náà jẹ. lórí ìjọ́bí bàbá ìjọ fún bàjẹ́ lórí bàbá ìṣẹ̀lẹ̀ yóò fún ẹni. Àti gbọ́tọ̀ mo fẹ́ sáré sọ̀rọ̀ lé lórí. Iye mo jẹ́ máa bá tíra jẹ. Òun lẹ̀ ṣe lè gbé tíra jáde. Ẹni Kùránì ju tí ó ju odò lọ. Kí ló dé tó dò wá lé Kùránì padà tí Kùránì oríṣẹ́ ṣe létí odò? Ìbéèrè ni ẹ má bínú sá o. Educative show ni mo wá ṣe o. Kí ló dé tí Kùránì wá sá fún odò? Ó yẹ kí Kùránì dúró síwájú odò ni. Òjò bá máa rọná. Ẹyẹ yàn, mo rí nǹkan kan ní orí social media nígbà kan. Ilé kan tó jóná tí Bíbélì ò jóná. Ó tún ní nǹkan táwọn Boko Haram lọ ṣe tí Very Dark Man lọ síbẹ̀ tó ṣe fídíò. Ilé yẹn jóná, àwòrán ò jóná. Bójò yẹn ṣe rọ̀ yẹn kò yẹ kó ba Quran. Tó bá jẹ́ pé tòótọ́ Quran ju odò lọ. Ṣé mo tó jẹ́ kójò yẹn rọ̀? Òjò yẹn bínú rọ̀ ni. Ọ̀rọ̀ tó sọ àti àníyàn wọn. Because òjò yẹn ò rọ̀ kó tó kúrò lé. Ẹsẹ̀ wọn lọ fi rìn débẹ̀ yẹn. Ká lójò yẹn ká wọn mójú ọ̀nà wọn padà lọ́nà. Òjò yẹn ò rọ̀ kó tó fi lé wọn sílẹ̀. Wọ́n dẹ̀ ní àníyàn wípé àwọn lọ poison odò ní orúkọ Quran. Ọwọ́ dé tí odò yẹn mọjá wá wo pé òkè kò sí wàhálà. Ẹni tó dàgbà nínú àwa méjèèjì àjọ fi wọn wá ara wa. Kọ́kùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn káwẹ́ tó máa lómi lẹ́sẹ̀ jura wọn lọ. Iye mọjá bá ṣí tàpò dé ọ̀run. Kùránì bá pajúdọ́ bá tọ́jú Kùránì sábẹ́ jàlámíà. Ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin onílàkàyè o. Ọláìtọ́ kọ́mẹ́ǹtì mọ́ látẹ̀kàn o. Àtẹ̀kàn sí ọwọ́ Ọláìtọ́ ti bọ́. Kí ló dé tó wá fọwọ́ kékeré gbá ńlá lọ́dọ̀ Lady K? Obama jẹ́ yóò padà kí wọ́n máa ṣe tọmọlúàbí mi lọ jẹ́jẹ́jẹ́. Iye mọjá bá fi àjùlọ wọn Kùránì bá torí bọlé kò lè bóde. Ló bá di alákọ̀rí tilẹ̀kùn mórí kò lè bóde. Kùránì ti sásábẹ́ aṣọ kò lè bóde. Ṣé mo pé ẹ̀yin lẹ kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ Kùránì? Òun ló ṣe máa sọ pé bí kíní kan bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo òtítọ́ máa bá. Kùránì do this, Kùránì do that. Kùránì lẹ́gbẹ́ lẹ́fẹ́ lọ fi bá iye mọ́jájà. Iye mọ́jọ́ wá gọ òjò fún yín. Ó dá mi lójú wípé omi yẹn ò lè tutù lára yín, máa gbóná lára yín jọ yẹn ni bójò yẹn ṣe ń rọ̀. Because Olúwa ẹni ò ní rọ òjò òtúra òjò àlàáfíà fún yín jọ yẹn tó fi lè lé yín pẹ̀lú Kùránì yín. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu yín. Ẹlẹ́fẹ̀ẹ́ kí Kùránì yín bàjẹ́. Ta ni ìbá bínú gbé Kùránì yẹn jáde? Ṣebí ọ̀pá ni Mósè fi lànà sórí omi. Ó yẹ kẹ́yin gan bínú mú Kùránì yẹn kẹ́ fi gbẹ́ odò yẹn ni. Kẹ́ nà sórí odò yẹn báyìí. Kódò yẹn gbẹ fẹ́m kó má sọ́dọ̀ bẹ́ẹ̀ mọ́. Àbí kí gbogbo àjọ̀nú tó wà ní odò yẹn kó kú. Àjùlọ Elédùmarè òun lẹ rí. Ẹ lè dá odò. Èèrà ilẹ̀ lásán. Kò yé mi fún wọn mi mọ̀ bí ó pọ̀nù ni wọn o. Mi ò mọ̀ o. Èèrà ilẹ̀ ẹ lè dá. Ẹ̀yin Mùsùlùmí ẹ máa túṣe Elédùmarè wò. Ẹ wo ohun tí bàbá yẹn sọ nínú fídíò yẹn. Ó ní kèfèrí. Kèfèrí yẹn wọ́n ti kó Kristẹni, wọ́n ti kó oníṣẹ̀ṣe papọ̀. Wọ́n kọ̀ndẹ́mù Kristẹni, wọ́n kọ̀ndẹ́mù ìṣẹ̀ṣe. Because àwọn Kristẹni náà lọ sódò lọ́wọ́ ìwẹ̀ odò Ṣẹ́gun. Bí Kristẹni bá lọ sódò lọ́wọ́ ẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀. Bó oníṣẹ̀ṣe bá lọ sódò lọ́wọ́ olú odò ẹ̀ kọ̀ndẹ́mù. Ẹ dẹ̀ ń lo omi, ẹ̀ ń mu mi, ẹ̀ ń fomi wẹ̀. Itó ẹnu yín omi ni. Ẹ dẹ̀ kórìíra àwọn tó ń bo odò. Ẹ kórìíra débi wípé ẹni ní intention wípé ẹ fẹ́ lọ palẹ̀ sí odò tó wà lódìdí ìlú tó bá jẹ́ ìlú tó wà òkè ni wọ́n á gbé bàbá yẹn sẹ́wọ̀n. Ṣé mo reason? Because àwọn òyìnbó sọ làákàyè wọn kalẹ̀ pé òjò tó rọ̀ ni ò jẹ́ kí máa ráyè ṣiṣẹ́ burúkú sínú odò yìí. Tí òjò bá dá, it can still come back. Wọn ò ní wò wípé Iyemọja máa tún lé kò tó bẹ́ẹ̀ kó padà lọ síbẹ̀ lọ palẹ̀ sódò yẹn mọ́. Òyìnbó ní rò yẹn. Wọ́n á gbáwé èèyàn bẹ́ẹ̀ sọ́wọ́n pé ó risk.
ọ̀nà tá à ń sọ yìí odò tá à ń sọ yìí títì express ló wà àwọn èèyàn lè máa drive bọ̀ kí nǹkan ṣe wọ́n kéèyàn kó tiẹ̀ sáré faint kó sáré fẹ́ wá rọ omi lé lórí ẹ fẹ́ pàlè sódò ẹ fẹ́ bodò jẹ́ kẹ́ máa wo àwọn nǹkan tí ò tó nǹkan tá a fi ń ṣera wa nílẹ̀ Yorùbá ẹ máa lẹ́ ìṣògùn ẹ̀ ń jẹ̀fọ́ mùsùlùmí fẹ́ràn ọbẹ̀ lápọ̀ wọ́n fẹ́ràn ọbẹ̀ yọ̀ ibole nǹkan yọ̀ tẹ́ ìjẹyẹ ti jáde kì í ṣàrẹ̀wé àtẹ̀gbò ni ẹ sì máa láwọn kan tó ń wa ewé wọ́n wa egbò kíní kan ni wọ́n ẹ jẹ́ àtúgbádùn Abẹ́òkúta gidi sí ó yá à ń gbọ́ yín sà. Mo kí yẹn káàbọ̀ mà. Ejò wá gé oníṣẹ̀ṣe jẹ létí odò omi lásán ló lé yín padà sílé tẹ́gì Kúránì ká látọdún yẹn sì mi ìgbọ́pẹ́ ti padà lọ síbẹ̀ lọ kí Kúránì yẹn síbẹ̀ mi ò gbọ́ látọdún yẹn sì fídíò yìí is 2023 o ni bàbá yìí lọ make move yìí 2023 láti ìgbà yẹn nísìnyẹn padà lọ sétí odò yẹn lọ ka Kúránì yẹn sí o ẹ kó ìtìjú bá nà bí ẹ jẹ́ kí alákọ̀rí Kúránì kó tilẹ̀ kò sábẹ́ aṣọ àbí aṣọ yín tí ó lè gborí bóde níwájú Olúodò Iyemọja o Iyemọja fòjò pa yóò fòjò pa Kúránì yín àjùlélédùmarè ni ẹ bá wa fi Kúránì ṣẹ́ ogun bandit ẹ bá wa sọ Kúránì kalẹ̀ ẹ bá wa fi fèsì àwọn Boko Haram Nàìjíríà ń sìn ogun tẹ́lí pé ẹ̀ ń tọ́jú Kúránì yín tẹ́ ẹ̀ ṣe fẹ́ kí Iyemọja bà Kúránì jẹ́ wípé ẹ fẹ́ tọ́jú ẹlẹ́tọ́gógún ṣì ń bọ̀ ogun yẹn ti dé báyìí sí ogun Boko Haram wọ́n ti ní wèrè la fi wo wèrè aláwù tẹ gbójúlé ni Boko Haram fi pa wá Kúránì tẹ gbójúlé ni Boko Haram ń kà Boko Haram ka Kúránì ju kí ló dálẹ̀ lọ ẹ lọ wo fídíò àwọn Boko Haram yẹn ẹ rí bó ṣe máa tó Kúránì báyìí bó ṣe máa gálẹ̀ Kúránì yẹn náà dẹ̀yìn náà dẹ̀ gbé dání tẹ fẹ́ lọ fi ba odò jẹ́ tẹ fẹ́ lọ fi pàlè sódò kí Iyemọja tó fà jùlọ wọ̀nyí ẹ wá bá wa gbé Kúránì yẹn ẹ bá wa gbé lọ nísìn ẹ bá wa lọ fi ṣẹ́gun Boko Haram ẹ ti nítorí ọjọ́ ogun ẹ ti nítorí ọjọ́ ìjà ti wà ńlẹ̀ báyìí Nàìjíríà kọ́yé pa wọ́n mọ́ nílùú Ìlọrin dísẹ́mi ìlú Ìlọrin tí Iyemọja ti fi Kúránì yín tẹgbẹ́ mi lè ṣẹlẹ́yà dáṣẹ́mi ìlú Ìlọrin yẹn náà ni wọ́n ti fi Kúránì pa àwọn èèyàn ó wá yẹ kẹ́ wá lè bá wa fi Kúránì wá solution sọ̀rọ̀ ìlú Ìlọrin kí Boko Haram má gbàbẹ̀ wọlé because tí ogun Boko Haram àtàwọn bandits wọ̀nyí tó bá ti lè kó ìlú Ìlọrin ẹ gbàgbé òṣì ó máa kó ilẹ̀ Yorùbá àwa ò dẹ̀ fẹ́ kógun kó wa ní ilẹ̀ Yorùbá ẹ gbọ́ a fẹ́ kí ogun kó ṣe kíni kó kó wa ní ilẹ̀ Yorùbá àmì àṣẹ Èdùmàrè ìyá mi kò ní bàjẹ́ fẹ́yìn náà ẹ nígbàgbọ́ nínú Kúránì pé ó lágbára ẹ nígbàgbọ́ nínú Kúránì wípé ó ju gbogbo nǹkan lọ ó ju Iyemọja ló ju Ṣàngó ló ju Ọbàtálá lọ kódà Kúránì ju AK-47 lọ ẹ bá wa lọ fi kojú ogun Boko Haram because ogun Boko Haram sí AK-47 wọn níbi táwọn Boko Haram ti gbé pọ́ńpì aṣọ burúkú dání táwọn wẹ́pọ̀n burúkú ti wà lọ́wọ́ wọn ṣébẹ̀ la máa ń sọ wípé a fẹ́ lọ fi AK-47 a fẹ́ lọ fi fèsì wọn nǹkan tẹ ní tó ju nǹkan dà lọ yẹn tó jẹ́ pé òun làwọn bàbá yín ti fi ń jà tipẹ́tipẹ́ tó dẹ̀ ń ṣẹ́gun tó rá bàbà níwájú Olúwẹ̀rí Màgbódò ẹ bá wa kó lọ fi fèsì Boko Haram báyìí we need your help sir with due respect ẹ má bínú sir I need the help yín ẹ jẹ́ àtúgbọ́ bàbá sí ẹ jọ ẹ̀yin oní kọ́mẹ́ǹtì ẹ ṣàánú bí o lóògùn ẹjọ́ mi lówó lọ́ọ̀yà o ẹ mọ̀ pé lọ́ọ̀yà pọ̀ lù lọ́rin ẹ gbé ṣó eléyìí sí mo rà ń bẹ bàbá mi òkúta gidi.
tẹ́ bá ka Kùránì kò sí nǹkan tẹ́ fi béèrè tí kò ní níbẹ̀ why tẹ́ ẹ̀ ká níjọ́ yẹn kẹ́ fi bá wa mú òjò yẹn kẹ́ lè sọ odò yẹn dẹ̀rẹ̀ kò sí ohun tẹ́ ẹ̀ fi Kùránì béèrè wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé tí ẹ̀ bá wa fi mú ojú ọjọ́ ń jọ yẹn ti lálejò àwọn tó bá mi gbé deep freezer wa wọ́n dẹ̀ máa fẹ́ bá mi rojọ́ díẹ̀ bàbá ohun tó yẹ kẹ́ bá wa ṣe ní ìjọ yẹn òun nìyẹn ó yẹ kẹ́ bá wa mú òjò yẹn kẹ́ mú bó jẹ́ ṣe lẹ́ máa yí òjò yẹn lọ́rùn ni o bó jẹ́ ṣe lẹ́ máa ṣa nífàsẹ́ ni o bó jẹ́ ṣe lẹ́ máa fún nígbàyà ni ohun tó yẹ kẹ́ bá wa ṣe fójò yẹn nìyẹn jọ yẹn àjùlọ ńlá Iyemọja fi wọ̀nyí ẹ má wọ wọn afá ìtọ́mọ ní ẹ má ṣógun ẹ má ṣe gbá Kùránì kò lè mú òjò Kùránì sá lọ níwájú Olúwẹ̀rí ó ṣí tàpùlẹ̀ Kùránì jápa ó jápa ni wọ́n gbé Kùránì padà sílé láì mọ́ màá. How are you? I'm fine. Happy Sunday. Same to you, ma. Hey. We got this. We don't know how we'll get it up. Do you need my help? You have a trolley? No, I don't. Okay, then I have to go and get a trolley. Gosh. I have them out. How many are there? They should be able to just raise it up. 2 young boys. 2 kids Oh, here. my God. They should be able to raise it up and bring it in. Ó dẹ̀ tún ṣe níbi tí mo sì fẹ́ lọ nínú program but mi ní lè go further mọ́ kí n lè attend sáwọn tó bá mi gbé nǹkan wá. Kùránì òrójó mú àwọn àǹfà tó máa sọ fún yín pé ẹ má ṣògùn ẹ má tẹ̀lé ṣẹ̀ṣe ẹ má tẹ̀lé kinní kan ẹnujọ́ mẹ́ta yìí láfà Àbíbù Lágbàjì olóṣùkà bíi ti bàbá òkúta gidi làwọn náà ni bàbá yẹn náà bọ́ síta lọ́ní táwọn bá rẹni tó lè jó nǹkan pọ̀ tó lè fún àwọn kí Boko Haram máa yin àwọn níbọn kọ́ máa kidnap àwọn máa gbà ó ọdẹ ni ẹ má ṣògùn ẹ wo àjùlọ Ọlọ́run tó wá lo àwọn Boko Haram tẹ gbẹ̀mílé àwọn Boko Haram yẹn tó jẹ́ wípé ẹ̀sìn tẹ gbẹ̀mílé làwọn náà sìn Ọlọ́run tó wá lò ó láti fi kó yín lẹ́mìí sókè ẹ wá padà wá sọ wípé ẹ wá jò tí ọ̀tá àbọ̀ òfin ní wọlé yín sí yín lára bàbá ìjẹ́kóyè wa wípé ìyẹn Lágbàjì wípé kò sí ayẹta nínú Quran ẹ dẹ̀ máa tọ a lot of people wọ́n ní kò sí ayẹta nínú Quran táwọn bá yẹ tó máa fún àwọn ní kánà kò é gbé tí wọn ò fi ní gbé àwọn wọn láwọn fẹ́ o ṣe tún fẹ́ gbé ẹyẹ yọ mo tún ní fídíò kan bí o bàbá yìí tí ń jẹ́ ti wọn Alifulani ṣe làwọn ní tójú ogun bá ti yá àwọn rẹ́dí àti tẹ̀lé Sunday Igboho ìyẹn ni mo fẹ́ play fún wa ṣe lẹ́ẹ̀kejì but mi ní lè further more because I have a lot of things láti ṣe àwọn náà ní tójú ogun bá ti yá wọn máa tẹ̀lé Sunday Igboho wọ́n jẹ́ kó yé wa Àbíbù Lágbàjì sọ wípé ogun ni ọ̀dà ìṣáájò kí lóògùn kí láájò ẹjọ́ ṣé kìí ṣe ogun ló di ájò ni ìbéèrè ni o ṣé kìí ṣe ogun ló di ájò tí Àbíbù Lágbàjì ní kẹ́ lọ ṣe yẹn kí ló máa fi ṣe Kùránì ló máa fi ṣáájò yẹn because Àbíbù Lágbàjì wọ́n yan lọ́nà ẹ̀tàn wọ́n sọ́tọ̀ wọ́n táwọn bá yẹ tó lè mú elé papọ̀ mọ́ fáwọn táwọn máa gbé sí bọ́dì wọ́n ní because kò yí sí o kí Boko Haram gbé yàn kó wá tán ṣe èèyàn àlùfẹ́ ẹ̀kú kéèyàn lo ọ̀sẹ̀ kan oṣù kan nínú gbó wọ́n ní kíní yóò yí sí kẹ́ wo wọn ẹ dé mọ́ táwọn èèyàn àwọn kan náà máa jajẹ sí kiri ẹ wo orú dìdìrín ọláìtàn yẹn sì ṣáájú pé kò kọ́mẹ̀ntì mọ́ látẹ̀kan mo ti ẹ́ńtà ẹ̀ ara àwọn òpè tí wọ́n fi ń da ilẹ̀ Yorùbá láàmú nìyẹn nígbà tó bá ti fi ọ̀rọ̀ ẹ̀sìn brainwash wọn ò dẹ̀ nímọ̀ wípé ojú kejì ẹ̀sìn ni wọ́n fi brainwash àwọn wọn ò ní mọ̀ pé ojú kejì ẹ̀sìn òun ni wọ́n fi brainwash àwọn náà rò bí i the right thing ni wọ́n sọ fáwọn nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ lọ sọ pé káwọn ṣe yẹn lè ó ṣẹlẹ̀ yẹn wọn ò ní mọ̀ pé kò gbàbẹ̀ rárá kò jọra wọn wọ́n wá máa jà kiri ẹ lọ sórí social media lẹ́ni ẹ rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ kírun lásán ni wọ́n ẹjọ́ má bínú wọ́n ti ń gbé deep freezer yẹn bọ̀ ẹjọ́ má bínú torí Ọlọ́run. Hey, thank you. Do you need my help? Can I assist you? Oh.
If you turn it, it will come in. Ẹ má bínú ẹjọ́, ó ṣe láti fi ìgbà ńlá ní ọgbẹ́ náà. Ẹ gbé ẹ ọ̀nà kódà mo máa nídà ti gbé prógráàmù wa ìgbọ̀n kúrò gbogbo bí. Wọ́n lè níbi gbé gbà. Ẹ wo ṣé mi ní round up prógráàmù ìbá. Máa nídà ti clear road. Difference àyẹn tó bì. Ẹ má bínú torí Ọlọ́run. Àárọ̀ lọ tí wọ́n máa wá tẹ́lẹ̀, mo ti dúró. Mi ò tètè yí wọn kí n tó bẹ̀rẹ̀. Ìjà ọ̀rẹ́ mú fún wa báyìí. Yà, ọ̀rọ̀ yẹn máa free báyìí. Bí báyìí àṣà. Ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí n round up. Ẹ jẹ́ round up. A padà wá ń jọ mi. Kókó ibi tá fẹ́ yà ń bẹ̀. A ti débẹ̀. Àjùlọ Ọlọ́run. Ibi tá fẹ́ yà ń bẹ̀ kókó bẹ̀. A ti débẹ̀. Ẹ jẹ́ round up. Ẹ má bínú. Mo ní láti attend sí wọn dẹ̀ ibi tó máa gbé sí gan. Mo ní láti lọ monitor. Ẹ wò, ẹ má bínú sí mi torí Ọlọ́run. Ẹ jẹ́ kí n lọ mójútó kinní yẹn. Ẹ jọ̀ọ́. A tún máa padà wá pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Ẹ má bínú.